tá a bá kọ̀ tá a bá ṣe ọdún kan wà tírélà ṣubú lu mọ́tò lẹ́sírẹ́sì ọ̀kadà ilẹ̀ gbọ́nrọ́gọ́dán èmi fúnra mi mo bá blame ara mi o. ọjọ́ owó ìjẹ́ òrìṣà kan ìjẹ́fọ́ inú ìrókòrò mi gbé àtó tóbi dáadáa ni a máa gbé yí gbogbo ìlú yìí ohun gangan lòrìṣà kan ṣoṣo tí ń bẹ nílùú Ìjẹ̀bú Òde wọ́n fi ń ṣètùtù gbogbo ìlú Ìjẹ̀bú Òde. owó ìbágbájá ìbágbàgbọ́ káfí parọ́ owó òlélẹ̀ wọ́n máa fi ń bọ ló wà lọ́wọ́ mi torí ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ kan lára téèyàn bá lóun lè fi ẹ̀jẹ̀ kan lára ó dẹ̀ fọwọ́ kan ẹ̀jẹ̀ báyìí kó fi kan lára ẹ̀jẹ̀ máa gbẹ lórí dúró bẹ́ẹ̀. Ìrókò yìí nísìn ni ọba ò gbọ́dọ̀ rí Àwùjalẹ̀ ò gbọ́dọ̀ rí ìrókò yìí ibi tó bá ti rí igi lọ́ọ̀kan kò ní débẹ̀ tó bá dẹ̀ máa débẹ̀ kẹ́. Ọlọ́wà wo ti di ìbúrú o òun ló padà di ìbẹ̀rù ọba lẹ́nu lọ́lọ́wà fi ń jẹ́ adúró dọ́ba lóhùn ló dẹ̀ ṣá Ọlọ́wà lè dọ̀bálẹ̀ lè dọ̀bálẹ̀ ọba. ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe wà ń sìn ẹ̀ lè dọ̀bálẹ̀ f'Àwùjalẹ̀ tẹ́ bá dàfin balẹ̀ ya fẹ́ kí kábíyèsí. òlèlè lárèlè òlèlè. bí Erelu ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn kíní kan wà ní Ìjẹ̀bú tó jẹ́ pé nǹkan ìṣẹ̀ǹbáyé ni ìdí nìyẹn tá a fi wà pẹ̀lú bàbá wa kan ní Ìjẹ̀bú lónìí. orúkọ tèmi ni High Chief Razak Adénẹyẹ Ọ̀ṣínmòdì di Ọlọ́wà ìbẹ̀rù of Ìjẹ̀bú land. ẹ̀rẹ̀ ṣe fẹ́ ẹ̀ máa rẹ̀ ooo kú máa dà yé máa yà láàyè kú gẹ́gẹ́ yẹ. bàbá àgbáyé adalẹ̀ fún àṣà kí ló dé tí wọ́n fi ń pè yín ní Ọlọ́wà ìbẹ̀rù. orúkọ tèmi rí yẹn ìdírí orúkọ yẹn fún mi jẹ́ Ọlọ́wà ìbẹ̀rù dídẹ̀rẹ̀ ọmọ àgbáyé òun rí i pé òrìṣà kan wà ní Ìbù òrìṣà èrè ń gbé nínú ìrókò wọ́n ń pè òrìṣà ẹni Ṣọlábadé àpèjà rẹ̀ nickname rẹ̀ rí obìnrin Òjòwú. obìnrin Òjòwú jẹ́ òrìṣà kan ìjẹ́fọ́ inú ìrókò ló ń gbé. obìnrin Òjòwú jẹ́ òrìṣà tí a fi ń ṣètùtù ní Ìjẹ̀bú Òde àwa náà dẹ̀ mọ̀ àfẹni tó bá fẹ́ parọ́ nílùú Ìjẹ̀bú Òde ló kù ní ilé sọ o àwọn ẹlẹ́sìn kejì wọ́n lè máa bú wa o kan sọ pé kò sí nǹkan tó Òjòwú ṣe láàrin ìlú o kò sí nǹkan tí kinní kan ṣe o ṣùgbọ́n àwọn aráàlú mọ̀ pé Òjòwú ṣiṣẹ́ èmi ṣe kinní kan lẹ́yìn nígbà tí mo dórí oyè èmi àti àbúrò mi yẹn àjọjà ó jẹ́ Ìjẹ̀bú Òde local government chairman ó hùwà kan tí ò dá sí mi so mo wá kọ lẹ́tà láti béèrè owó wá jẹ́ fún mi mo á ní kò sí owó tá a máa fi ṣọdún mo wá stop ẹ̀ mi ò wá jẹ́ ṣe ọdún yẹn ìyẹn ní 2009 èmi fúnra mi mo bá blame ara mi o pé tó bá jẹ́ pé mo mọ̀ ni màá yá owó ṣe ni bàbá yẹn dókítà ni bàbá yẹn ní kí n jọ pé òun béèrè ẹnìkan tó sọ pé ó ń jọ lọ́wọ́ mo á lé mi ní ló wá ní pé ẹjọ́ sáà pé òun ṣèwádìí nǹkan kan pé kò ṣẹlẹ̀ rí níjẹ̀bú Òde pé músìsì ti pọ̀ jù páwọn ọmọ wẹ́wẹ́ pọ̀ ní bíbá ìtàn síkì pé ọ̀pọ̀ ju wọn dẹ̀ ní nǹkan ń ṣẹlẹ̀ sí ara mi gbọ́n bàbá yìí ní òun dẹ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀ nílùú yìí tí nǹkan yìí fi ń ṣẹlẹ̀ wọ́n sọ pé òrìṣà kan náà gbé jáde tí wọ́n bá dẹ̀ ti gbóríṣà yẹn pé nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn ibi tó ti ń bá mi sọ̀rọ̀ àfi fóróró àfi gbóyàn níta bí pararara ìgbóyàn ọ̀kadà ilẹ̀ gbọ́nrọ́gọ́dán ó wá dórí ọmọ àdúgbò wa tó jẹ́ ọmọ àdúgbò ó gun ọ̀kadà láti inú ilé epo ń bẹ̀ yẹn àfi fóróró ibi tá a ti ń ṣàìtó ń bẹ̀ yẹn àfi gbà ló bá larí mọ́kúta ń bẹ̀ mo ló dojú ẹ̀ tá a bá kọ̀ tá a bá ṣe ọdún kan wà Òjòwú dé Lagos garage lọ́dún yẹn nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún yẹn ò dáa tírélà ṣubú lu mọ́tò lẹ́sírẹ́sì so àwọn nǹkan burúkú bẹ́ẹ̀ ló máa ṣẹlẹ̀ so ó dẹ̀ ti kọ́ wa ó ti kọ́ èmi gan lọ́gbọ́n èmi gan ò jẹ́ fojú dí bí ṣe jókòó yìí máa ń tọrọ owó ni àwọn tó dẹ̀ lẹ́tọ̀ọ́ láti pé kán ṣe fún wa wọn ò ní ṣe ìgbà tí ọba ń ta ń bọ̀ láti jà mọ́ kó dé di ìrókò yẹn
ó fẹ́ kọjá èrò ọ̀nà kọjá ó fẹ́ kọjá ìrókò ẹ̀rù wájú ṣọ́nà dúdú gbogbo ẹ̀ black ajẹ́fọ́ ilẹ̀ ti ṣu ẹ jẹ́ ká lọ sùn ìwé ó padà sẹ́yìn ìgbà tó máa débi tó ní káwọn sùn sí ṣe níbẹ̀ tún dúdú ṣe níbi tó ti ń bọ̀ ṣe nìyẹn tún mọ́ ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó wá wò pé nǹkan ìyanu kan wà ládùúgbò yìí ó dáfá ògì wá ní òrìṣà obìnrin kan wà nínú ìrókò yìí ó gbòòrò gọ́ńdà ọba ń ta kábíyèsí ó kọjú sí ìrókò wọlé sí níbẹ̀ òun ni o wọlé sóhun wà òun ṣọlá bá dé obìnrin òjò ó lè lọ́bì kankan nàìjíríà dey go no ọ̀ lọ́bì kan jáde jẹ́ kóun rí ẹ o inú ìrókò ló wà o ìrókò náà ló wà ń ta ẹ̀ ibẹ̀ ló ń gbé. ìyẹn obìnrin yẹn. bẹ́ẹ̀ ni ó dẹ̀ ti dòrìṣà ó dá sílẹ̀kùn jẹ́ kóun rí ẹ ó dẹ̀ sílẹ̀kùn. àwọn èèyàn ẹ̀dà ìdèdè wọn ti bùdá bọ́ọ̀ dẹ̀ máa ṣe báwa máa ti ṣe wọ́n ò máa tẹ̀lé ni bẹ́ẹ̀ dẹ̀ máa ṣe rìn iṣẹ́ máa gbé wọn o bọ́ ṣe pé ọlọ́wà nìyẹn ṣẹ̀bẹ̀rù olúmúrókò. ó kò kú ní ọ̀fẹ́ ni ẹ̀rẹ̀ ṣó fẹ́ máa lẹ̀ bọ́lọ́wà ṣe gbé báńtà bùtú ẹ̀yìn ó wò ó ẹ̀rù bà ó sá sẹ́yìn wọ̀ ẹ̀ má ti di ọlọ́wà ìbúrú èdè ìjẹ̀bú ọlọ́wà wo ti di ìbúrú o òun ló padà di ìbẹ̀rù ọba lẹ́nu lọ́lọ́wà fi ń jẹ́ adúró dọ́ba lóhùn ló dẹ̀ ṣá ọlọ́wà lè dọ̀bálẹ̀ lè dọ̀bálẹ̀ ọba ẹ̀dọ́ bẹ́ẹ̀ ṣe wà ń sìn yẹn lè dọ̀bálẹ̀ fàwùjalẹ̀ tẹ́ bá dàfin báàlẹ̀ yá fẹ́ kí kábíyèsí. ọlọ́wà lè dọ̀bálẹ̀ Àwùjalẹ̀ èso ọba náà ọlọ́wà lè dọ̀bálẹ̀ ọ̀hún kò ní yàmọ̀nà wọ ibi tó wà ní. kò ní yàmọ̀nà wọ bẹ̀ ni. adúródọ́ba lọ́hùn lódò ẹ̀ṣà adúródọ́ba lóhùn lódò ẹ̀ṣà. ọkùnrin ọ̀fẹ́ náà ó gágá yà. tó bá tásìkò tó wá máa ṣọdún ọlọ́wà máa ru òjòwú ọba máa ru adé ẹ̀ wọ́n máa jọ pàdéra wọn wọ́n máa jọ ṣa ètò fúnra orí dúró náà dẹ̀ ló máa jọ wà. ìtàn igi ìrókò yìí wá ń kọ́. ìrókò tẹ wá ń wò yẹn òun lè dàrẹ̀ òun nìkan ẹ lè dàrẹ̀ láì jẹ́ fún ọmú yé rẹ̀ dání ó mú ọmọ ọdún rẹ̀ dání kọ́ bá ń gbọ́ fún ọmọ ọdún ìrókò obìnrin ojú òwúrẹ̀ mi jẹ́ wà rè ìbéèrè òun rẹ̀ wà níbẹ̀ a kàn lè ṣílẹ̀kùn rẹ̀ ẹ má ṣí. àtijọ́ igi ìrókò yẹn bí ọ̀pá tẹ fi ń rìkọ́dù ìlú ìṣe máa rí lọ́wọ́ wọn bí ọ̀pá tí mo mú dání wọ́n kàn máa fa tu báyìí wọ́n dẹ̀ máa gbé nǹkan wọn léka. ẹni tó ru ìrókò yẹn wọ ìlú Ìjẹ̀bú-Òde ni wọ́n ń pè ní Ajárí ìlú yẹn wà ní ìkọjá Ìmọ̀wó Ẹlẹ́ran a máa yà sápá ọ̀tún báyìí tàbá ti ń bọ̀ láti Ìjẹ̀bú-Òde tó bá jẹ́ pé Ìbàdàn la ti ń bọ̀ a kàn máa yí roundabout yẹn lọ báyìí tá máa lọ straight ìlú yẹn wà níwájú tẹ́ bá ti béèrè pé Ìjàre wọ́n máa jíwò ẹ̀ fún un. tó ń gbé ìrókò yẹn bọ̀ pẹ̀lú obìnrin ojú yìí gbogbo ibi tí wọ́n ń yà tí wọ́n ń gbé ìrókò yẹn lẹ̀ tí wọ́n ń gbóbìnrin ojú yìí lẹ̀ kò síbi tó dúró ń bẹ̀ àfìgbà tó dé Ìjẹ̀bú-Òde mi báyìí. wọ́n tiẹ̀ filẹ̀ sílùú kan tí wọ́n ń pè ní Ìdòkò ní Mùṣín bẹ̀ yẹn torí ibẹ̀ náà ti kọ́kọ́ dáná fóbìnrin ojú torí òrìṣà tẹ́ ń wò yìí iná ló ń ya kò mú ẹ̀jẹ̀ gbogbo nǹkan tó bá jẹ́ ẹlẹ́jẹ̀ dé wọ́n bá bẹ́ àjàpá fún ibi náà ló máa ti bẹ̀ nǹkan tó máa fi ń bọ ló wà lọ́wọ́ mi torí ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ kan lára téèyàn bá lóun lè fi ẹ̀jẹ̀ kan lára máa ní kó káwọn fámílì ẹbí mẹ́rin dání ó dẹ̀ mú ọlọ́pàá méjì dání torí èmi ò ní jẹ́ káwọn ọlọ́pàá àti sójà wa náà mi kọ́ má bàa sọ pé ń tọ́ ń pààyàn máa ní kó múwèé kó kọ ìwé bóun lòun ọlọ́pàá sáìnì kí sójà sáìnì kí lọ́ọ̀yà kó sáìnì ó dẹ̀ fọwọ́ kan ẹ̀jẹ̀ báyìí kó fi kan lára ẹ̀jẹ̀ máa gbẹ lórí ìdúró bẹ́ẹ̀ ẹ̀ máa gbẹ ni kódà bó bá jẹ́ omi tó bá fi kan báyìí ẹ̀jẹ̀ máa gbẹ ni bó jẹ́ ọtí tó bù sẹ́ni báyìí tó bá fẹ́ sí ẹ̀jẹ̀ ń tó máa gbẹ lórí ìdúró òrìṣà tó mọ́ ni wọ́n máa ń gbé ni wọ́n ń gbé dání báyìí ni wọ́n ṣe máa ń gbé ní òrìṣà tó tóbi dáadáa ni a máa gbé yí gbogbo ìlú yìí gbogbo bí Ìjẹ̀bú-Òde ṣètò látòkè délẹ̀ a máa gbé yí gbogbo ẹ̀ pátápátá ohun gangan lòrìṣà kan ṣoṣo tí ń bẹ nílùú Ìjẹ̀bú-Òde wọ́n fi ń ṣètùtù gbogbo ìlú Ìjẹ̀bú-Òde òrìṣà aláwà o Ògún wà o eégún wà o àgbò wà o jìgbò wà o gbogbo ẹ̀ wà ìgúnnú ìdílé oníkálukú nìyẹn ṣùgbọ́n òrìṣà tó jẹ́ ti ọba Àwùjalẹ̀ gangan wọ́n fi ń ṣètùtù ìlú tó jẹ́ pé láì sáṣà Àwùjalẹ̀ ń bẹ
láì sáṣẹ ìlú ń bẹ̀ a gbọ́dọ̀ ṣe nǹkan kan. ìgbà tán wá ń gbé bọ̀ tó dé ìdókò tó dúró tán dáná fún bẹ́ẹ̀ ara tu everybody ìlú yẹn gan rojú ìlú ráyè wọ́n wá filẹ̀ bẹ́ẹ̀ wọ́n rò pé bóyá ibẹ̀ ló fẹ́ dúró sí ọba ń ta ti wá lọ́kàn pé àwọn máa bọ́ ń bẹ̀ ìgbà tó máa fi dé Ìjẹ̀bú-Òde níbi tó máa tó bó oṣù mẹ́ta àwọn ti dókò ní Mùṣín lọ́hùn wọ́n ti ń wá wọn. màmá kan wà lódò ẹ̀ṣà ń bí ń gbà yẹn tó jẹ́ ìyá ńlá tèmi tí wọ́n ń pè ní Erelú Àbíyè àkọ́kọ́ Erelú Ìjẹ̀bú tó fi ọkọ ẹ̀ ṣàpè náà. èmi gangan tí mo jókòó yìí ni mo járòlé ẹ̀ òun náà l'Erelú kan ṣoṣo náà tó dẹ́kọ̀ kì í ṣe pé Erelú yẹn pé méjì Erelú yẹn náà wá bá orúkọ Erelú yẹn jẹ́ Òtúfolúkẹ́ wọ́n wá rán Olísà pẹ̀lú Màrè bàtà àwọn pípù yẹn wá pé òrìṣà tẹ gbé wá ń kọ́ ó ti ń da ìlú àwọn rú o ìlú ti fẹ́ bàjẹ́ tán àwọn èèyàn ti fẹ́ kú tán lù o wọ́n bá ní kí Olísà pẹ̀lú Màrè kan lọ gbé wá wọ́n pè é wọ́n sà wọ́n bá sọ̀rọ̀ so ìgbà tó wá tó time pé Ògbòrògàn nídà fẹ́ máa lọ sí ààfin láti lè lọ jókòó sórí àléfà bàbá tó bí ìyá ẹ̀ wọ́n wá ní kán gbé wọ́n gbé ìrókò yọ ó ti fìdí múlẹ̀ ìdí ìrókò ti múlẹ̀ ó ti jókòó pa gbogbo wa ní kó Ògì dáfá Ògì wá dá Ifá Ògì ní àwọn òrìṣà yìí sọ pé bí làwọn máa dúró sí o pé Erelú ìwọ ni kò jẹ́ olórí gbogbo àwọn ìtókù kan dúró tì ẹ́ so wọ́n máa jẹ́ bí abọ́ rẹ̀ Erelú òun lóbìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ ọlọ́wà wọ́n wá sọ fún pé òrìṣà yìí ń kọ́ kán máa gbé wá pàdé òun nítorò nǹkan kán fi máa ṣe ètùtù gbogbo ìlú òun náà máa gbé kákàkiri ó ní ìkòkò kan tó máa gbé dání wọ́n máa ṣe gbogbo iṣẹ́ sínú ẹ̀ tó ń pè ní ẹ̀rọ ìgbóná ń bá ìlú Ìjẹ̀bú-Òde jà ń gbà yẹn gidi gan ibi tán ti wá ń ṣe ọdún yẹn lọ́wọ́ toríjọ́ mẹ́ta náà fi máa ń ṣe wọ́n wá fẹ́ lọ jó fún ọba ọmọ Erelú kan wá ń rọbí ńlé ọmọ yẹn wá jáde láyé wọ́n wá jẹ́ sọ fún gbà tó wá dé ìtòrò tó ti wá jó fọ́ba wọ́n wá mú aṣọ pupa wọ́n wá so mọ́ lára wọ́n wá kọrin fún pé ọmọ yẹn ń jẹ́ Òwú wọ́n wá ní Òwú o lè lé Òwú o lárèbè Òwú ìbágbájá ìbágbàgbò káfíńpà rẹ̀ Òwú o lè lé Òwú ìbágbẹ̀lẹ́dẹ̀ káfíńpà rẹ̀ Òwú o gbèrú Òwú o lè lé Òwú o lárèbè Òwú o lè lé. bí Erelú ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn ó wá bujú ẹ̀ ó wá ní ẹ̀wọ̀n ìlàrí wọ́n dẹ̀ ṣe ń retó èmi bẹ́ẹ̀ ṣe ń lọ yìí ẹ lọ sòkú rẹ̀ ṣùgbọ́n ó dé ìwọ̀ náà tì nílọ o ẹni kẹ́rì rẹ̀ bá jẹ́ oyè ọlọ́wà yìí ẹ gbọ́dọ̀ fojú rí òkú mọ́ ìbáàjókù rẹ o ìbáàjókù yìí rẹ o ìbáàjókù bá rẹ o ìbáàṣetọmọ rẹ o kò gbọ́dọ̀ fojú kan òkú mọ́ láyé ó dẹ̀ di èèwọ̀ mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá ń lọ yìí ẹnikẹ́ni tẹ bá pàdé lọ́nà ànàpá nǹkan kí nǹkan tẹ bá pàdé ẹ pa ẹ lọ fi yáròkọ ṣùgbọ́n lọ́dọọdún lòun máa sunkún ọmọ òun Fáwùjalè ìyẹn náà ń pè ní Ìṣòwú so bíbọ̀ tó ń bọ̀ tó ń na everybody bọ̀ tó ń na ẹgbà yìí bọ̀ nǹkan tó máa pàdé ṣe ló já ajá ọkọ ẹ̀ wọ́n pa ni ọkọ ẹ̀ ṣe rí pé ajá òun máa ràn pọ̀ yéè ó lè rí ìyá ẹ̀ ó lè ró wà olè dọ́là náà máa ń pariwo ẹ̀ lémi. ó gbájà àná ẹ̀ torí kó fẹ́ ṣọdún ọlọ́wà olè ó gbájà alájà ó gbájà àná rẹ̀ torí kó fẹ́ ṣọdún ọlọ́wà olè ó gbájà alájà ó gbájà àná rẹ̀ torí kó fẹ́ ṣọdún ọlọ́wà olè. ìjọ kìíní tá a máa yíde tá a máa rìn dé òru a máa rìn títí ilẹ̀ máa fi mọ́ títí di àárọ̀ a máa kúrò nílé bóyá aago mẹ́jọ lálẹ́ a máa yí gbogbo Ìjẹ̀bú-Òde kò tún sóríṣà kan tó ń ṣerú ẹ̀ yàtọ̀ sí obìnrin Òjòwú nìkan náà. bàbá máa gbọ́ ajá tó ń lò yẹn ṣán máa ń rà á ni. irọ́ o àṣẹ ọba ni o tó bá di pé a fẹ́ bẹ̀rẹ̀ ọdún yìí a ti ṣe announcement lọ káàkiri
pé kó ní kálukú ńkọ́ kó so màrìwò máa já ẹ̀ lọ́rùn o ajá tó hàn bá so màrìwò mọ́ lọ́rùn ńkọ́ àwọn olójú nǹkan máa pa o. tán bá jáde tán bá rí. ìgbà tí kòrónà wà wọn wá ní ká má wulẹ̀ ṣe wàhálà débi tá a máa kákàkiri pé ká rajá bá dẹ̀ ní òkè ká lọ rajá. ajá tí a rà ajá tí wọ́n máa fi yároko ṣe lajá yẹn dídí jà ó jáde fúnra rẹ̀ ó dẹ̀ wá bá ajá yẹn lóríta. òwú pé kán lọ sí òkú ẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá pàdé lọ́nà kan máa nà wọ́n ṣùgbọ́n nínà tó bá nà ra wọn fódìdíjọ́ 4 àbíjọ́ 5 yẹn àbíjọ́ 3 kò ní dùn wọn o tó bá jẹ́ iná tẹ́ bá bọ́ síbẹ̀ ìgbà tó bá gbẹ́gbá lé yín gbára ó máa dùn yín ṣùgbọ́n tó bá gbé kejì lé yín tó bá máa dijọ́ 3 àpá ojú ibẹ̀ ó máa parẹ́ ẹ̀gútàn so igi yẹn la máa tanná sí ṣe rí èéfín igi yẹn ló máa fi sí obìnrin òjò tán máa gbé lọ níwájú ẹ̀ báyìí tí èéfín yẹn máa fi sí tí iná yẹn bá kú láàrin wákàtí 2 tó gbé ò ní lè rìn o wọn tó bá tanná sí nísìnyí tó bá tún pariwo lébi ó máa tún fúyẹ́ fún wọn láti gbé tó bá dẹ̀ fẹ́ ṣe ọdún ẹ̀ tọkùnrin bá bóbìnrin sùn ní pé ó kọ̀sẹ̀ kan àbí ó kújọ́ 4 kan ṣọdún yẹn kò ní lè dágbé o ó gbọ́dọ̀ ṣera ọlọ́wà ò gbọ́dọ̀ sún móbìnrin fóṣù 3 tó bá ti di December kò gbọ́dọ̀ sún móbìnrin mọ́ títí di March 1st week of the March àwọn tán dúró yìí àwọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti bí February so tó bá sún móbìnrin kò ní lè gbé tó bá dẹ̀ gbélé lọ́wọ́ tó bá dẹ̀ sún mọ́ wọn tó bá gbélé lọ́wọ́ kò ní lè rìn ṣe ló máa wọ́ọ̀dì lẹ́sìn. ẹni tí ó jẹ́ aláṣẹ igi gangan ìyẹn ìrókò yẹn pẹ̀lú obìnrin ojú òun Láwùjalẹ̀ ọba wa òun gangan láláṣẹ òun gangan là ń bọ fún tábà ti fẹ́ bẹ̀rẹ̀ ọdún Àwùjalẹ̀ ló máa kọ́kọ́ bọ malẹ̀ kólísà tó bọ tólísà bá bọ malẹ̀ tán ó ṣe máa kan èmi ó dẹ̀ lè jẹ́mi ni máa kọ́kọ́ bọ káṣẹ yẹn kó lè ṣe ibi tí òrìṣà yẹn wà rèé obìnrin ojú ibi ìbàyìí la máa ń gbé sí ibi tí wọ́n ti máa ń múra fún lọ́dọọdún rèé ìlù tí wọ́n máa ń lù fún lọ́dọọdún rèé àgbà ọmọ àràn lọ́wọ́ ò gbọ́dọ̀ fọ̀mùrẹ́là borí ojú kan gbọ́dọ̀ gba àmúrẹ́là lórí tójò bá rọ̀ wọ́n bá ń gbé lọ ojú nípa kò ní pẹ́ẹ́lú tó gbé ṣùgbọ́n ìjọba tẹ̀lé ojú máa pa yín nígbà òjò nípa ní. oṣù tí obìnrin òjò wà tó ń gbé nú ẹ̀ kókó yìí nísìnyí ọba ò gbọ́dọ̀ rí Àwùjalẹ̀ ò gbọ́dọ̀ rí ìrókò yìí tó bá ti mú dé bíbáyìí ní táìmù pé ó fẹ́ joyè tó bá ti ṣàìtò fún un wọ́n ti ṣe gbogbo ẹ̀ kò tún gbọ́dọ̀ fojú kan igi yìí mọ́ kò ní lè wá sádùúgbò yìí kò ní gbàdúgbò yìí kọjá ibi tó bá ti rí igi yìí lọ́ọ̀kan kò ní débẹ̀ tó bá dẹ̀ máa débẹ̀ kẹ̀rọ máa faṣọ borí. nọ́mbà tẹ́lẹ̀ fi bá mi sọ̀rọ̀ òun ni 070 69 54 19 23